Wàyí mọ̀ sí Bàbá Sùwé. Ìgbà tẹ̀sírí àwọn èèyàn ló ti kọ ohun tí wọ́n lè sọ nípa olóògbé náà ní inú ìwé condolence tí a lè rí báyìí. Ilé olóògbé náà ní àwa. Àwọn èèyàn ti kọ nǹkan tí wọ́n mọ̀ nípa olóògbé Bàbá Sùwé. Àwọn èèyàn wà ní òkè ilé wọn tí wọ́n kẹ́dùn pẹ̀lú àwọn ará àti ẹbí Bàbá Sùwé. Inú ilé Bàbá Sùwé ní àwọn báyìí tí a ti ń mú ìròyìn wá báyìí. Ẹ jẹ́ ká dé òkè ká rí àwọn èèyàn náà tí wọ́n wà nínú ilé wọn. Inú ilé Bàbá Sùwé ní àwọn báyìí. Olóògbé náà ṣaláìsí lánàá bí a rẹ̀ ṣe fi hàn yín ibi tí wọ́n gbẹ́lẹ̀ rí tí wọ́n ti máa sin olóògbé Babátúndé Omídínà tí a mọ̀ sí Bàbá Sùwé. Ará èèyàn àtojúlùmọ̀ ló ti péjọ nílé wọn ní àdúgbò Ẹlẹ́pẹ̀ ní ìlú Ìkòròdú láti bá wọn kẹ́dùn. À ń wò bí a lè rí ẹnìkan àbí èèyàn méjì bá sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ṣé lè bá wa dárúkọ yín fáwọn èèyàn. Má? So kí ni ẹ lè sọ nípa Babátúndé Omídínà tí àwọn èèyàn mọ̀ sí Bàbá Sùwé? Ẹ jọ̀ọ́ ṣá lè bọ́ síta pọ̀ ń bí wáyé. Oríṣiríṣi ẹwà lọ́rùn ní èèyàn dáadáa ni wọ́n pè é. Wọ́n jẹ́ èèyàn pàtàkì nílùú Ẹlẹ́pẹ̀ nínú àwọn landlord association ọ̀kan gbòógì ni wọ́n ti lọ́wọ́ jẹ́ kan mọ́. Wọ́n nífẹ̀ẹ́, wọ́n kó yàn rọra. Kò sẹ́ni tó máa ń kọlẹ̀ kó lè Bàbá Sùwé kó tó wọlé. Èèyàn dáadáa ni wọ́n, in fact Sùwé fúnra rẹ̀ nígbà tá a wà ní young girls gbogbo àjọ ọmọ díẹ̀ nípa ara wa nígbà àwọn tí di star. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé ńlá torí pé wọn ò ya wèrè. A gbé Ọlọ́run ga torí pé ilé ni wọ́n dákẹ́ sí. A yan Ọlọ́run lógo torí pé ọmọ gbẹ̀yìn wọn, aya gbẹ̀yìn wọn. As you can see, àwọn èèyàn lélẹ̀. Ọ̀pọ̀ èèyàn ló máa kú tó jẹ́ pé wọn ẹ̀ ní ròkù wọn. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé láti àná tí incident yẹn ti ṣẹlẹ̀, Ọlọ́run wà pẹ̀lú ẹbí. Ọlọ́run àti máa bá wa gbà ní pé kọ́lọ́run má ṣe ní àfọ́fà. Ọlọ́run kò jọ kó jẹ́ kí ọdún kó jìnnà sí àwọn pápá ìjọ ní movie industry. Ọlọ́run kó túbọ̀ bá wa dì wọ́n mú ká má ṣe rí irú ilé ní tẹ̀lé-tẹ̀lé mọ́. To crown everything up, Baba Sùwé is a famous man. He's a star. That's what I can say for now. So kí ni o má lè gbàgbé kan tẹ́ mọ̀ nípa Bàbá Sùwé? Yes, o má lè gbàgbé tí mo mọ̀ nípa wọn ni pé when I was teaching in Onkubeyi school, there was a staff there, Mrs. Olaniyi. Ìgbà tó ní problem òye, she came to me, oníṣàmì lóun ní problem ọlọ́run á ṣe. So ìgbà tó máa padà wá, ó sọ fún mi pé ilé Bàbá Sùwé ò gbà wọ́n náírà lọ́wọ́ òun. Ìgbà tí mo pè lánàá tí mo sọ fún, she was weeping, she wept on phone. Ó ní Bàbá Sùwé ò gbà wọ́n náírà lọ́wọ́ òun títí táwọn fi kúrò nílé. And so many other people bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn tó ń gbénu ilé yìí tó pé àtìgbà tẹ́mi ti mọ̀ tí wọ́n ń gbé bíbá ẹ̀ wọn ò gbà wọ́n náírà lọ́wọ́ wọn. A sọ fún wọn pé free òun gbowó lọ́wọ́ wọn. So ṣàṣà ní landlord tó lè ṣe pé kán gbélé òun lọ́fẹ̀ẹ́. So ṣàṣà ní landlord tó lè ṣe. Ẹ ṣé gan, ẹ ṣé gan. Bẹ́ẹ̀ ṣe gbọ́, wọ́n ní Bàbá Sùwé fẹ́ràn èèyàn, wọ́n dẹ̀ fẹ́ràn
ará ti ará àdúgbò wọ́n ní wọn kì í kọlẹ̀ fún bàbá Sùwé kí wọ́n tó wọlé pé èèyàn tó wà tó kóyàn mọ́ra ni wọ́n. Inú ilé wọn la ṣì wà táwọn èèyàn wà tí wọ́n ti ń kẹ́dùn pẹ̀lú ẹbí Omídínà, ìyẹn tí ń ṣe ti bàbá Sùwé. mọ̀mọ́ ní àyàn ní èèyàn dáadáa ilẹ̀ jókòó dáadáa ẹ wọṣọ náà tó bó ṣe rí nìyẹn. Ẹlẹ́tẹ̀mọ́ ìwà lọ́dọ̀ ẹbí ló wọlé àgbọ̀n ní ìgbẹ́jọ́. Ẹ̀túmọ̀ ìwà ń bẹ̀rẹ̀. Ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ilé olóògbé Babátúndé Omídínà ni a wà, ìyẹn tí ń ṣe bàbá Sùwé ní àdúgbò Ewu Ẹlẹ́pẹ̀ ní ìlú Ìkòròdú, níbi tí àwọn èèyàn ti péjọ láti wá kí ẹbí Omídínà fún bàbá ọkọ bàbá tí wọ́n pàdánù. Tẹ́ bá mọ̀ ẹbí mi ni ọ̀rẹ́ mi ni àná mi ni mẹ́tẹ̀ẹ̀ta ló ń jẹ́sí. So kí ni o má lè gbàgbé kan tí ẹ lè sọ nípa bàbá Sùwé? Ọ̀rọ̀ bàbá Sùwé ó pọ̀ sáárá tù ní àkọ́kọ́ ní nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀. Èmi àti bàbá Sùwé jọ lọ sí school ní Òṣogbo, children boarding school Òṣogbo, àwọn olùṣogbo àwa sì fò. Wọ́n bí sí nọ́mbà 22 Ìnàbìrì street Lagos Island. Èyí wà ní nọ́mbà 35 Glover street Lagos Island. Ṣùgbọ́n nígbà tó di pé àjọ finish school, so ọ̀rọ̀ yẹn kan ṣẹlẹ̀ láàrin wọn àti bàbá ẹ̀, ìjà kan ṣẹlẹ̀ tó fi lè bàbá ẹ̀ sílẹ̀, ó wá sọ́dọ̀ tèmi. Àjọ ń gbé bàbá ẹ̀ fọlọ́pàá mú mi o. Bàbá ẹ̀ fọlọ́pàá mú mi o. Wọ́n mú mi lọ sí Central Police Station. Ó ní èmi kò gbà mọ́ òun sílé. Tó gbogbo gba yẹn dẹ̀ ní kò sí nǹkan kan. Ọ̀rẹ́ mi máa lọ pẹjọ́ ọmọ ẹja pa. Ó dẹ̀ máa ń wẹ̀, ó mọ̀ wẹ̀ gan-an. Ó lè wẹ̀ láti Marina dé wẹ̀. Tó gbogbo gba yẹn dẹ̀ ní ó ń struggle, ó try ó struggle. Nígbà tó yá, bàbá yẹn ní wọn gbọ́dọ̀ rí inú ilé mi. Ó máa ń lọ sùn sí Daily Times ní Kakawa Street. Wọ́n máa ń tẹ́ pálí sílẹ̀ báyìí ló máa ń sùn sí. Tí n bá lọ́bẹ̀ máa sùn fún lálálẹ́ yìí. Ìgbà tó yọ bẹ̀rẹ̀ sí ń ta pépà. Ó mọ̀nà gbogbo ọ̀nà gbogbo àdúgbò lọ́mọ̀ ó kiri pépà Daily Times bàbá Sùwé. Nígbà tó yá bàbá kan nínú ilé 135 lọ́ba, bàbá Akeem, òun náà ṣiṣẹ́ ní Daily Times ní mọ́ sọ́ọ̀nì mọ́. Báyẹn ló wá lóun bá ríṣẹ́ kan ní Ìkòyí. Ó ṣiṣẹ́ ẹ ní Ìkòyí. First salary tó gbà ó pè wá nítorí bàbá mi èrò tó kú yẹn inú ilé wa gangan ni sísítà wọn gbé, ẹni tí bàbá mi èrò tẹ̀lé. So gbogbo ìgbà tí bàbá mi èrò bá ní ṣò ní lọ́ba bọ̀ ó máa ń pín tíkẹ́ẹ̀tì fún wa, bàbá mi ò wò free. Ẹ bá wùgbà tí bàbá Sùwé kọ́kọ́ bí ó máa ń mú rẹ̀ sálì bàbá mi, ó máa gbé kòkò sẹ́nu, ó máa gbé sálì bí bàbá mi ṣe ń múra gangan ló fi bẹ̀rẹ̀ because ó like man yẹn. So along the line ṣá nígbà tó yá bẹ̀rẹ̀ sí í ṣe abẹ̀rẹ̀ practice ara mi aago àti pẹ̀pẹ̀rẹ̀ yọkan ìlú fún aago kan ṣẹ̀fẹ̀. Fún ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ nọ́mbà 22 Glover Street nílé àwọn Àdìsá. Bàbá kan tó ń pè ní YS Adéwálé Fóbèkì yẹn, YS Adéwálé former commissioner bàbá yẹn nínú ilé ẹ̀ níta tí nọ́mbà 22 Glover ibẹ̀ láti kọ́kọ́ lu kó ló báyìí. Nígbà tí bàbá yẹn máa jáde
ó ní ẹ̀yin ọmọ ilẹ̀ fọ́ọ̀mù pàfọ́ọ̀mù ọ̀gẹ́sìlá nílé out fọ́ọ̀mù ọ̀gẹ́rà ó ní kẹjáde jáde lẹ́yìn yẹn kókó wá lọ sínú àmútọ́pẹ́yìn ground nínú àmútọ́pẹ́yìn ground yẹn láti bẹ̀rẹ̀ ìgbàdá wá ń lùlù yẹn òkú oríṣiríṣi ló ń wá pọ̀ máa ń tó ń da òkú wá ní àpárí sí bàbá ń jà ní o ọmọ ògbéwé tó ti ṣaláìsí ti náà òun ló pọ̀ tó wọn pé wọ́n máa sọ òkú fún wa mọ́ so o má lè gbàgbé. Yes, o má lè gbàgbé ẹ̀ sọ ìwọ̀n story tó fi ń sìn yìí but tó bá yẹ pé ká pọ̀ tẹ̀ short lẹ́yìn yẹn chat from there n tí mi ò ní tó àlè gbàgbé bẹ́ẹ̀ pé bàbá mi kò ní stress ní láìpẹ́ èsì dàtà fúnta ó ẹ̀dá ó ṣe gbogbo ẹ̀ ó sùn ta ó ṣe everything ó fi dùgbẹ́ ọlọ́run lè wá ṣe abẹ̀rẹ̀ sí ní ibi tá a ti ń ṣe díẹ̀ àkànṣe stage show káàkiri schools àlọ́ káàkiri so lẹ́yìn yẹn ṣá first program pátákókó máa ń ṣe lórí television wọ́n pè bí star 5 minutes program a máa ń jókòó báyìí táwọn olórin bá kọ táwọn sọ̀rọ̀ bá wọn máa gbé chair pé floor show 5 minutes bí star kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lẹ́yìn yẹn wọ́n fi wá sí growing with culture à ń ṣe ń gbà wọ́n lù Mrs. Okonkwo òun ni pìrìsẹ́ńtà wa ń gbà yẹn pẹ̀lú Mr. Ṣẹ́gun Adébáyọ̀ Ṣẹ́gun Olúwọlé before Gbénga Mr. Gbénga after that the presenter PSTN Mr. Larry ní NTA but nítorí pé àwọn èèyàn láì bàbá tó gan nígbà tó máa bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó fi wá sí comedy nígbà táwọn Ògbóládé pọ̀ stop wọ́n fi wá sí comedy so gbogbo àwọn artist tó wà ní Lagos State gbogbo wọn ló wá bàbá Maggi bàbá Kongi bàbá Bọ́sẹ̀ Ọbalẹ́ngbé Ayébòótọ́ tíátà gbogbo wa máa ń wá so nínú ẹmọ pé 13 episode ló wà nínú kọ́tà kan nínú 13 episode wọ́n máa share fún gbogbo wa tábà ṣe rìhásà wọ́n lè fẹ́ lòmí méjì wọ́n fẹ́ lòmí mẹ́ta wọ́n fẹ́ lò ṣe nítorí àwọn akéré gbọ̀ngbà yẹn tí wọ́n wá wò pé àwọn management wájú pé àwọn Babátúndé tíátà yìí bàbá tó yìí wọ́n wò wọ́n condemn gbogbo àwọn artist lókun wọ́n gbé gbogbo program yẹn fún wa kò pẹ́ ní late Jákàndé ó dá LTV8 sílẹ̀ because of politics MPN àti UPN àwọn náà dá channel 5 sílẹ̀ so tẹ bá ti ń wo channel 8 channel 5 àwa tó yẹ wọ́n block ara wọn so ìgbà yẹn ní LTV bọ́ sí UHL àti LTV bọ́ sí UHL so LTA2 wà LTV wà so ìgbà tó wá rí pé Yorùbá program ó ti ń mú gan làwọn NTA wá create LTA channel 7 so ńgbà tó create LTA channel 7 wọ́n wá invite gbogbo artist Yorùbá artist comedy gbogbo ẹ̀ orí pákó báyìí ló fi níta gbangba máma làágùn báyìí lọ sí report wa o a máa ń ṣe the same rehearsal bẹ́ẹ̀ gbogbo wa ní bàbá Maggi bàbá Kongi Ẹmúlẹ̀wù Ayébòótọ́ tíátà bàbá Bọ́sẹ̀ wọ́n bàbá Bọ́sẹ̀ gbogbo wa Lobito Lobito wà lọ́dà bàbá Bọ́sẹ̀ tó ti ẹ̀ sì sùn àwọn Ẹmúlẹ̀wù Gbódógbó àti Ajírébi wọ́n bẹ̀ Ẹmúlẹ̀wù lọ́wà so gbogbo gba ẹ̀dẹ̀ ní tó ń gbà tá a ṣe wọ́n tún wá gbogbo management tó ń pè àwọn ọjọ́ wọ́n tún ní kí bàbá Sùwé òun nìkan làwọn tún fẹ́. lọ́wọ́ kan lè ẹ má bínú lọ́wọ́ kan lè ní bàbá Sùwé lẹ́ràn ọ̀fẹ́ lára. ó lẹ́ràn ọ̀fẹ́ lára then the group yẹn strong nígbà yẹn ẹ rí bàbá Sùwé ẹ rí Ọ̀pẹ̀bẹ́ ẹ rí Jólójólò ẹ rí Àkìsá ẹ rí Ògbóró ẹ rí Ọmọpẹ́nu ẹ rí kẹ́tọ́ then kí ló ní ọmọ tó kù yìí ọkọ̀ Ọmọpẹ́nu ẹ̀mí láti mọ̀ sí láti kò láti máa ń gbé ní mò ń sọ lójú kí ni láti máa ń bá bàbá tó máa mú exercise book àti bí káírò sápò wá káyọ̀ sí Lagos Island kò sí láti bàbá Sùwé ló mú kí ló ti ń pè ẹlẹ́ṣọ́ wọ Lagos Island báyìí ìjọ tó máa mú wọ Lagos Island ó wò pé iná ló ń lọ ní gbogbo ní bíi ìjọ kájọ so láti gbà yẹn ó ti pé program yẹn fún wa
so ní NTA à ń ṣe ẹ̀rín kéèké, ní LTV à ń ṣàwòrán ẹ̀rín, Baba Suwe nìkan ló wà nínú rẹ̀. Because that is why she just is the king of comedy. Kò sónítọ̀ àwọn àmì ìdìtà àwọn tó ń ṣe jester tó ń ṣe 5 minutes o lọ́kàn fi wọ́n sáárín play o, ṣùgbọ́n kéèyàn ṣe full program láti òkèdélẹ̀. Baba Suwe nìkan ló lè ṣe comedy full program láti òkèdélẹ̀. So he's the king of comedy, so kò sí kìí ṣe ẹni téèyàn lè. lórí ọpọlọ yẹn ìgbà àti ọlá sí. bá ṣe mọ̀ pé nígbà kékeré títí àwa a máa ń rẹ́yìn a máa ń rí Baba Suwe tẹjọ máa ń ṣeré pọ̀ ẹjọ́ ohun mélòó gbàgbé kan wo lẹ́ni nípa Baba Suwe. àkàkà tó ní ọ̀rọ̀ àbáṣe ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ ti sọ púpọ̀ sínú ọ̀gbìn nínú ọ̀gbìn Baba Suwe àwọn tó bá sọ̀rọ̀ àwọn nìkan kọ́ àṣìṣà wà nílẹ̀ ìbò wà nílẹ̀ wọ́n ti sọ kókó ṣùgbọ́n kò sí tí mi lè sọ fún pa Baba Suwe torí pé èmi gbé àti sọ pé bọ́yẹ súnmọ́ tó àwọn ti lọ gbé lérí nígbà tí ìṣúná sórí bẹ́ẹ̀dì dáadáa láìmọ̀ yìí yọ̀ọ̀ká lọ sùn tá a fi ń ṣe iṣẹ́ àpọ̀jù lórí bẹ́ẹ̀dì tó ní ìdíkà nígbà tí location tó fẹ́ lọ nígbà tí fíìmù dé gan tó di fíìmù èmi àti ìlàjọ lọ káàkiri òun fún fíìmù tó àdọ́dá mo lè má ṣe inú fíìmù mi tó wá wà bẹ̀tí location yà gbèdé torí tí wọ́n bá ti òun kọ́ lè ṣe nǹkan mi àṣọ̀gá tó máa tún mi gbà òkè bẹ́ ṣe kí n tó òun ṣe ẹ̀rọ àmọ́ ẹ ṣe dáadáa èmi wà pẹ̀lẹ́ tẹ̀lé ẹ̀rọ ẹni ọdẹ́gbọ́n àpagún làbúdá lẹ́ẹ̀fẹ̀ àni owó àpàṣà èmi náà tó bá dẹ̀ pẹ̀lú ẹsẹ̀ ìbádẹ́ tún gbé gbá báyìí tó máa ń pè press mo kọ́ ọ̀nà àwọn youths tó ń ṣẹ̀ṣẹ̀ tó ń dé di tíátà press lọ́ máa ń press of youth ní di tíátà tó láwọn aláwọn ọ̀gá rẹpẹtẹ táwọn ọ̀gá bẹ́lú wà táwọn ọ̀gá ìdílé kò sọ fún wa aláwọn ọ̀gá rẹpẹtẹ press lọ́ máa ń pè ó jẹ́ nǹkan tó kó ọmọ kéékèèké mọ́ra nídìí iṣẹ́ ó dẹ̀ máa ń fi ọ̀nà so ní ilé gbàgbé Baba Suwe nítorí pé àjọṣepọ̀ gan tó máa ní àjọròpọ̀ gan àwọn tó ń sọ̀rọ̀ yẹn ọ̀gá wa tó sọ̀rọ̀ tó ń sìn àwọn tó yà sí ní music wọ́n tún kọrin gospel dáadáa so tó yẹn pé àdúgbò fọlọ́run àwọn náà ní ìwà láyé náà wà lẹ́yìn ọlọ́run nípa wọn fún wa báyìí láàrin pẹ́pẹ́ so ọlọ́run ṣe fẹ́ lọ́lọ́run ṣe kọ ìwé Baba Suwe ohun tí mo kàn mọ̀ ni pé tí ìbá ṣe pé ìtàkùn kan tó kọ lẹ́sẹ̀ kò ní sí ó ṣeé ṣe kó má tí ì lọ báyìí àti kí n má sọ̀rọ̀ bíi káfíìrì àsìkò tọ́lọ́run bá dá fún kálukú ló máa lọ àsìkò tọ́lọ́run dá fún Baba Suwe kó máa bọ́lẹ̀ ní bus stop àsìkò yẹn ló bọ́lẹ̀ o lóòótọ́ àwọn NPN wọ́n jẹ́ ìtàkùn tó kọ lẹ́sẹ̀ nígbà tí èèyàn ṣe nǹkan tẹ́lẹ̀ kó máa yàgbẹ́ kó máa ṣu gbogbo oògùn tó ti lò fúngbà yẹn tó fi flush nínú ẹ̀ níyẹn kò sí kó máa affect nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ ń gbọ̀n báyìí nígbà tó jáde tán ó ní owó tó ná àwọn èèyàn tó jáde sọ́ọ̀bà náà kó tó wọ̀ lára báyìí ó ní owó tó ti ná o àwọn èèyàn darí ìrànlọ́wọ́ lọ́tún ló sí àwọn ìyá wa kan tó ti tán fún owó gidi ẹ̀kọ́ ná sórí ààrẹ ó ná tán sórí ààrẹ ẹ̀kọ́ ná sáré nìfẹ́ rí díẹ̀ nì ẹ̀pẹ̀ tó kò gbélé náà nì látọ̀dún tí Baba Suwe ti wà láwọn tí òyìn tó Baba Suwe tó bá délé wọn ẹ̀rí jìnjìn gbẹgbẹgbẹ ṣùgbọ́n òun náà fẹ́ràn kóun náà máa lọ kó náwó yẹn sí ẹ̀ẹ̀ta rẹ̀ at the end of the day àwa fẹ́ ìwọ lọ́wọ́ fẹ́ jù wá lọ fọlọ́ bá àtẹ̀sáfẹ́fẹ́ rẹ̀ tó dùn mí ni tó yìí láwọn ọmọ kéékèèké ọlọ́run ló ń wo ọmọ òbí kan ọlọ́run bá wù wọn nítorí láyé ìsìn ẹ̀dá kan tó ní lásán pé mo lè tọ́jú èèyàn kan ọlọ́run ló lè tọ́jú èèyàn kò sí ràn lọ́wọ́ tí irúwa ẹ̀ náà lè sọ́pà àlẹ́ ẹ̀mí gan ń wá ràn lọ́wọ́ ẹni tó wà ràn lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọba tọ́lọ́ bá fi ń ká kó lọ gbára láti lè ṣe àwọn àrùn wà lọ́wọ́ láti ṣe àdúgbò ọmọ ẹ̀ kó dé láti ìlú ìlú ìyẹn ṣọlá tọ́lọ́ bá mu dé láyọ̀ àtàlàfíà àwọn àmùgbà tí wọ́n ń sìn wọ́n ìjọba ìlà àṣẹ tí ìsìn wọ́n ìwà ráńgbà ṣùgbọ́n kọ́lọ́ bá wa èèyàn ẹ̀kọ́ púpọ̀ ètò ọlọ́run tó ti lé àtọ̀lọ́ gbogbo àwọn ojú tó ń wò wá náà pọ̀ ní fi ilé ìgbà ẹni bá máa kú àdàgbà aláwọn èèyàn tó pọ̀ bí tẹ́ pé ọ̀gá mi kan yíwà bíi náà àdìsá kó àwọ obìnrin yíwà bíi Sáràtù ètò ń ṣe ìyàwó bàbá wọn pọ̀ gan. ohun mi
Oyedina tí gbogbo